Africa Content TV. Ẹ̀yin mẹ́rin ní wọ́n nù mílíọ̀nù kí n tó bẹ̀rẹ̀ wá sí. Ẹ̀yin mẹ́rin péré. Ẹ má bínú o. Àkókò yẹn tẹ́ ẹ jọ sí kéékèèké pẹ̀lú bàbá Imam ẹ lọ sọ́ra yín o. Àjọkẹ́ orí kọ́ ọ̀ọ́tẹ̀ o. Àti pọn ìdàgbà yìí. A ti pọ́n ìdà báyìí ká tó pọn la lè rí fí o. Sẹ́yìn lọ́wọ́ ní tẹ́sí ìwé lọ́wọ́ yìí o. Wọ́n ń ṣeré lọ́wọ́ nù. Tíọ́ba ilé owó tọ̀lá báyìí. Ẹ gbọ́dọ̀ jòkó tí ẹ báyìí máa fi tí a bá pè yín o. Àbí tó bá pè é. Ilé ẹ̀ ní ẹ máa jòkó. Ìlàúkà Maulana. Olódò ọ̀rọ̀ fún mi lẹ́nu àti sọ torí ìbéèrè ń pa. Wọ́n tàbí yóná. Wàláwọ̀ tálíkọ̀ mi ná. Tìlẹ̀wẹ̀lá ayàtì àfíà. Ẹjọ́. Torí tí ọmọdé bá joyè. Bẹ́ẹ̀ni. Ojú ọmọdé yìí kò lára àwọn èèyàn tí wọ́n fi fara pa lára rẹ̀. Allahu Akbar. Bó o lọ wí. Ìlàúkà Maulana. Wọ́n tàbí yóná. Ẹ̀ẹ̀kejì tí mo fara pa lára ẹ tó bá ga. Bẹ́ẹ̀ni. Ẹ náà wo ni. Máa wo ni. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ Àwọn mọ̀lẹ́bí ẹ̀. tó mọ̀ ní bọ̀dá mú ìdí nì. Táà ní bọ̀dá. Adébọ̀dá. Gbogbo ọtẹ́ ìgbọ́njúmọ́ láyé náà ni wọ́n jòkó yìí. Bẹ́ẹ̀ni. Àgọ́ ara ní yí padà ẹ̀mí kan ní lọ tí mọ̀. Ọ̀la. Ẹ gbọ́ mi abẹ́ ń gbọ́ nǹkan mi. Ìlàúkà Maulana. Tẹ́ bá jọ yí táyà kọ́ nu fámìlì. Àníkànnà rẹ̀ ò yí táyà máa ń tiẹ̀. Èyí dára máa ń jẹ. Wa anta nabiyyuna. Wọn ò mọ̀ dáàmú. Wala mutalika minna fi wilayati asiya. Ẹ béèrè ẹ̀kẹta o. Ẹ̀kẹta. Ẹ̀kẹta yìí fẹ́ lágbá díẹ̀. Ẹ̀ta bá jẹ́ bí òbí ẹ̀sìn mi ìtàkìtà. Ẹ̀sìn. Ẹ máa wọ ọmọdé yìí ìyá rẹ̀ ò tó pè àdókọ. Dúkìá alókọ. Ntí ìyá rẹ̀ yàn lọ rí o, àmọ́ ntọ́ ọmọ yẹn ju tìyá rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ọwọ́ apọ́kẹ́tì tìyá kọ́ bá a ṣòfò. Ọwọ́ bá ṣòfò. Àwọn ìlà àkàndàgbà. Gbàdá wa ń kọ́, ó sì tún ń pààyàn káàdì sí náà. Allahu Akbar. Ìlàúkà Maulana. Ìwọ́n tó dàgbà lọ́jọ́ orí tí kádàrá rẹ̀ ò dàgbà. Tí ó dàgbà, tí ó paradà. Wa anta nabiyyuna. Mo láǹfààní àti lè sọ̀rọ̀ torí mi náà máa dé mo fi jẹ. Ọkọ̀ ọ̀rọ̀. Àmọ́ lónìí mo ti lo ogún ọdún àti mẹ́rin. Allahu Wala Akbar. mutalika minna fi Still wilayati. counting. Àmín. Inshallah. La mutalika minna fi wilayati asiya. Wọ́n ti yóò bá lọ́dọ̀ sí mi ni. Wala mutalika minna fi wilayati asiya. Ẹ̀bẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀rin. Ẹlẹ́kẹ̀rin kò náà kìlọ̀ fún àwọn tí mà látijọ́ ẹ̀. Ó níyàwó àwọn tó bá ga. Ojú tá a fi ń wo ọkọ̀ kọ́lọ̀ tó sọ̀kalẹ̀ sí láti yàtọ̀. Bẹ́ẹ̀ máa ń gbọ́ lórí ẹ̀ máa gbọ́ o. Tìrìbòdò kan yá máa gbọ́ o. Kápẹ́ ní love ó débi ìparun ni kò yẹ kíyàwó nú ó parun o. Allahu Akbar. Ìyàwó ànábì Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti gun mọ̀káàmù tí wọ́n gùn. Títí kò tán. Ìyàwó rẹ̀ àfikún sọ̀kalẹ̀ báyìí ó kù sí sọ̀kalẹ̀. Máa ń sọ̀kalẹ̀. Àyètí yẹn ti rí ọkọ fín ìgbà tó bá ń fẹ́ kọ́ rí nfin. Tó bá ti ní ń ṣeré mọ́ kò ṣeré mọ́ ló sọ. Bẹ́ẹ̀ni. Ọwọ́ pipe blow. Ọ farabalẹ̀ ọ mí sínú. Wọ́n mi sínú. Ọ ní oru sókè mọ́. Ẹ fún wa ní mẹ́sẹ̀gì tí a bá ti wà ní. Ìkùn tí mo sọ lọ́rọ̀ o.
torí àwọn ẹni Ọlọ́run tí a bá ń bínú Ọlọ́run gbanú bí lára wọn ni. ìbínú tiẹ̀ lẹ́tìẹ̀ kéré kí bọ́ bí. ilahuka maulana. torí tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ mo máa ń wo àwọn píkṣà kan àbí ń wo àwọn fídíò kan tí ò tẹ́ mi lọ́rùn tí wọ́n fẹ́ bá bàbá lọ́wọ́ bíi tàná ẹ wá sí happy ẹ gbọ́dọ̀ dán o mọ́ látò ní. tàlẹ́ ń gbá bá ọwọ́ tí ìsọwọ́ lásán náà ọfẹ́ rugi oyin. ọfẹ́ bọ́dìdì máàmù àgbà lọ́rin lọ́wọ́ ọwọ́ síwọ́ sókè bí àáké. Soon Adam. Gbàdénú náà nù. Ọlọ́run sì kúkú fọ̀rọ̀ lọ kó tó ṣe tí ó sì bẹ́ẹ̀ ni. Ilahuka maulana. Mo ń gbọ́ lọ́fà sọ̀rọ̀ lórí fóònù ní òní. Wọ́n ń tẹ̀ báyìí sáà fara kala. Eré tó wọn lè ṣe bí wọn ò rí mo ní sọ́nà tó dọ́là fọ̀ rí mi náà. Ẹja kọ́ kìlò yín ná. Ọ̀rẹ́ ọ̀nù ọ̀rẹ́ ọbákàrọ̀ ọ̀rẹ́ ànábì ni o. Ṣùgbọ́n àgbọ̀kọ́ orí ànábì fi ń rí. Tẹ́ ẹ bá sí ọ̀rẹ́ máa ṣe nù yàrá gbàtà bá pọ̀ títí ẹ̀ máa mú kalẹ̀. Tó ku ara wọn ẹ̀bá àmàjọ tó bọra yín nímú. Àmọ́ níta kì í ṣe ọ̀rẹ́ o. Nínú tẹ̀ sọ pé bàbá yóò dà fún òtò. Ilahuka maulana wa anta nabiyyuna. Wọ́n fún wa lè máa mú. Tó lápá ọ̀tún ó lẹ́bi tó jòkó mẹ́. Allah. Akọ àbí olùkà ẹ̀dá fi yókù lẹ́bàá. Wala mutaliqa minna. Sísẹ́mù tí mo wà ní. Wilayati afiya. Òkè ọba wa ẹ́míà. Ṣé okùn méjì. Wí kẹta inú bí ọ. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Gbẹ̀tẹ̀ bá wọn Khalifa wa ṣàbùtà yìí bọ̀. Mo wá dìde mo ní wọ́n tó kó tí wọn nìkan ní kí ló dé. Bá a ṣe wò ó pẹ́ tó láyé tà ní ìdájí ẹ̀rẹ̀ fẹ́ lómi náà. Èmi lọ jẹ́ tọ̀ bẹ́ẹ̀ wọn kí ni. Ẹ jòkó tì wá. Bàbá mo fẹ́ràn ọmọ ọlọ̀tẹ̀ ni ọ́. Mẹ́sẹ̀jì bíi tẹ́lẹ̀ lọ lónìí ń gùn díẹ̀ àmọ́ ń gé kúrú. Ilahuka maulana wa Mo ti tún yín láti ẹ̀kan lọ́dún. nabiyyuna. Tí ìbá ti rí ọ̀rọ̀ ọ̀nà kan náà ló jẹ náà. Ya Aliyu fa innani. Ànábì wọn ni wà ní nàró. Kírẹ́tẹ́ Yorùbá nàbì. Ya Aliyu fa innani. Àwọn dọ́kítọ̀ orin ti wà láàrin wọn máa gbọ́ tí ò wí. Abẹ́rẹ́ dọ́kítọ̀ ilé oró ni. Ìsáà ṣe. Ó ní nàró láàrin wọn. Fa innani radituka min ba'di. Mo ti yọ́nú sí ọ pé tí n bá lọ tán. Imama wa hadiya. Radituka min ba'di. Imama wa hadiya. Ó ní mo fọ́ sókè láàrin máa darí wọn lọ máa jásájú fún ọ lọ. Faman kuntu mawlahu. Ẹ bá gbà mí ní aṣáájú rẹ. Hadha waliyyu. Hadha waliyyu. Ẹ̀rọ àjì nǹkan ní ìmáàmù wa Kẹ́hìndé. Dàdá ní àgbà sínú. Bẹ́ẹ̀ tí ìjòkó lànà náà nù. Ẹ̀yin lórí yín fapò. Ẹlòmíì kú lọ́fíìsì táyé fi mọ̀ ọ́fìsì rẹ̀ kàkẹ́ yìí. Tọ́lọ̀ ò bá tí ì pa ìjọba tó bá dé ni ọmọ ẹ̀ bá ti lọ.
ìwọ tọ́lọ̀ wò tí ìpàṣẹ náà bá jọba kan sí ọmọ lónú yàrá ni tọ́lọ̀ máa fọgbọ́n ọdún kún fún ọ ọkàn tẹ̀fà sínú yàrá dànù ni. ما كنت مولاه فهذا وليه فكونوا له أنصار صدق مواليا. wọ́n lè wá tẹ̀lé kọ́nà gbogbo yín ẹ jí alárẹ̀sẹ̀ òdodo fún ẹ má tán o ẹ má bìtúrẹ̀ rẹ̀ tàwa táyé ọba ẹ má mọ̀ gbónú ẹ má wo tẹ́ mọ́lá ẹ jẹ́ wọn láti yọrí. هناك دعا اللهم فكونوا له أنصار صدق مواليا. فكونوا له أنصار صدق مواليا. Bàbá Imam. Ẹ ṣe é wò ni. Bàbá Imam. Bàbá Imam. كونوا له أنصار صدق مواليا. Ìjọba yìí àjọṣe ni. Àmín. Kálukú yìí náà ní ti ẹ lè dájọ́ tí ó fi láti yọrí tí ìjọba yóò fi dá. Bàbá ẹ dákẹ́ máa gba àwọn etí díẹ̀díẹ̀ o. Àwọn etí. Baitul imamati. Wọ́n sọ nǹkan mí fún yẹn lẹ́gbọ́. Ẹ má dán lóhùn o. Ó sì máa arikanuhu. Mo ń ti mọ́tíláṣí mọ́jọ́ kan ẹ́. Wọ́n á bọ́ọ̀lẹ̀ náà kọ̀, wọ́n á kí ẹnìkan tí ì kí mi. Mo kàn bọ́ọ̀lẹ̀ mo sáré lọ kí mo dì mọ́ lọ́rùn ní mọ́tò. Ẹnìkan tí tó bá sọnù tí wọn ò ní wá ká. Kò dàgbàdo tàbádì ẹ rí. Ẹ mọ̀ túmọ̀ rẹ̀ kò sí dáadáa láyé rí nù. Òun wá fà mí lásán. Ẹ̀ ṣe máa kí gbogbo èèyàn bá àwọn tó bá lásìkò rẹ̀ máa bàlújẹ́. Lẹ́nu ó ti ṣe mo sùn. Mo gbà àwọ̀ etíjọ́ náà nù. Ẹ máa gbà àwọ̀ etí lẹ́kọ̀ọ̀kan o. Ẹ tí ò bẹ́ kó dáa fún ẹ̀ kò ní sọ̀rọ̀ àwọn èèyàn láì dáa ní dáadáa o. Ẹ má dáhùn o. Mo bá àdéhùn sọ̀tà yẹn ti débi tẹ̀ ń lọ. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. Ìgbà náà ń kọ́ tí a bá lẹ́yìn ògbà tí tó bá di jẹ́ ọdún kó má rùkú. من أمورك كلها. Ìbá làámà pé ó ya wèrè jẹgbẹ́ rẹ lọ. Takunu lada. Tọ́lá sì fẹ́ pẹ̀rọ ọdún tó bá fẹ́ kírun lè ya kó kí jẹ láago 5 àbọ̀ dájí. Òpè àwọn láago 4 ìdájí. Àwa ní èèyàn gba ti àláwà kú sí gbogbo èèyàn náà kó gba tọ́lọ̀. Takunu lada kulli anami mubarrara ra'aytu sami'tu. ثم عرفت كلها. Bàbá àgbà ẹ máa gbà àwọn etí o. Ara yìí fẹ́ kí wọn láti yọrí o. Ẹnìkan dẹ́njọ́ ni wọn láì gbọ́ ọmọràn mọ́sẹ́ bíi tiẹ̀ ni. Ìmọ̀ràn rẹ̀ ní ìpọ̀ ìwọ́tọ̀ níran. Gbogbo ra yín lọ bá ti ẹ tán kébí náà máa lé èèyàn lẹ́yìn mọ́. Ẹ̀yin tẹ́ ń bá mi ká ẹ máa sẹ̀mí kí n máa forí dìn. Ẹ ti máa ń wẹ́ni tó pé kò ní rìn ní bá rìn tó fi lọ́kọ́ lọ. Ra'aytu sami'tu. Bàbá ẹ sì máa gbàwé ojú. Wọ́n jí nǹkan yín o. Wọ́n máa jẹ lára ọ̀la náà nìyí tí o bá ti kẹ́kọ̀ọ́ ẹ sáfìyàn lẹ̀. ثم عرفت كلها. Àwọn kan bẹ wọn ò fẹ́ jẹran ìdí ẹran ní ẹgbẹ́ jẹ. Òun làwọn aláàrẹ jẹ ẹ sáàjì wọn sàdéjẹ o. Ìmáàmù tí o jẹ wọn jẹ ni wọn jẹ ọmọ rẹ o. Wọ́n sì jẹ ìyàwó rẹ o. Nǹkan àwọn ajẹ láyé lọ àwọn ò fẹ́ dé èèyàn náà fẹ́ máa jẹ. Àwọn ò lè dé èèyàn ṣùgbọ́n lè ta rẹ̀ dá máa he nǹkan jẹ. Ẹ̀fíẹ́lẹ̀ ìbá ti rí bọ́ ẹjọ́ wọn he. Àwọn ò ní jẹ tuntun àjẹkù náà wọ́n máa jẹ tẹ́lẹ̀. جميعا لدى كل الخلائق باطل.
Dangote tí mo ń communicate àbí. Bàbá Imam. Bàbá Imam. Ẹ má bínú sáà o. Ó tún fi sàásì. Torí ẹ̀ tí ó kébù ò lẹ jẹ́. Níta bá ìgbà ńlá sábì ta lẹ́tọ̀. Èmi làá fi kún. Bọ́ sí ẹ máa kú lọ́rọ̀ mi. Ní bára mi sí ẹ tẹ́lẹ̀ mi lọ́kọ́ náà ní tọ́lọ̀ kó tì mí. Ráìtù sẹ́mẹ́rìtù. Bàbá ẹ sì máa gbàwé agbára. Ẹ máa gbàwé agbára. Ọ̀rọ̀ jẹta mo fẹ́ sọ fún yín. Ìwọ wà lọ́dọ̀ mi. Ọmọ kan wá sí gẹ́gẹ́ mọ́ àpè. Hello, orúkọ mi ni àtẹ̀mí sí pé ìmọ̀ ń wọ̀fà. Orúkọ mi ni Alhaji Muhyiddin Salman Hussein Imam. Ó ní bó ti sọ náà nù. Bùrọ̀dá ìmọ̀ ń wọ̀fà. Dákun jáde àrùn fún mi jọ. Kúrò sí ẹ̀. Kó lórí fóònù fún mi jọ. Mo tó tó pè lẹ́ẹ̀kejì. Èmi wà ní wọ́n á ní kó gbé ilọ́ọ̀sì gbọ́dọ̀ mú wa. Bàtà wa gbé ní wọ́n á rákò látọ̀ kẹ́. Bàbá rẹ̀ ti ń tọ̀ àná. Gbogbo ilé wọn ti ń lọ. Mo ní máa lọ. Sọ́mà tí mo fi ní kó máa lọ. Ọlọ́run ní tó báyìí ká máa sẹ̀. Ọlọ́run fẹ́ kó kù mí jẹ díẹ̀. Àwa náà ti sẹ̀. ثم أردت كلها جميعا لدى. Odò tí ò bá kún èèyàn máa rí dẹ̀tí tó wà nínú ẹ̀. Odò bá kún tẹ́ kò sí tí ò ní wọnú ẹ̀. Ọlá tí ò tó ọlá lọ́wọ́ gbogbo nǹkan tó mọ̀ lọ jẹ irọ́ ni. Ǹjẹ́ kún ọ̀tún lẹ́gẹ́dẹ́ ẹlòmíì ti tiẹ̀ ló pọ̀. Má pa ọ̀dà lílọ̀ jẹ. Sáré kọ́ lọ́wọ́ forí jì hàn. جميعا لدى كل الخلائق باطل. Ó tún wá dé ọ̀rẹ́ náà tún wá rọ́ wá. Mo ní kí ni tún wá sí alẹ́ àwòrán. Mo lè yí ti lọ́nu. Tí bá ló jáde omi sáwà náà dáa tẹ́ ni. Àdáa tẹ́ Ọlọ́run fẹsẹ̀ wá bíá ni. Tó bá fi bíá àlè tọ́ síbi tá a dé yìí. Bàbá àmọ́ gbàwé agbára. Torí tí òtún yóò yà ká o. Ó bínú díẹ̀ nù. Ó bínú kan mẹ́bàá pa mí. Ó rò pin, ó yí pin. وكن حسن السجايا. Mo ní wíkẹ̀tì àwọn ìkẹrin tó lẹ́ẹ̀ tí ní. Ẹ máa ta ọrẹ. Kùsẹ́ tí wàá bí ẹ sá gbowó fún ẹ nígbà gbowó fún ẹ. Èmi náà fẹ́ ṣe ìnáwó ẹ wá kù mí ní màlúù kan. Nígbà wo lẹ dé ọ́fíìsì náà apẹ̀lẹ́pẹ̀ lè jẹ́ apànù. وكن حسن السجايا ذا حياء. Màlúù ẹ ló gbé wá nì. طليق